mo ò pé kí ni mo lè ṣe o tí n bá má yẹ pé ìyàwó ẹ ni kò lè fi mọ́ mo ò pé kí n kú ta léyìn tí àtà lè fi ṣe bísínẹ́sì ẹ jẹ́ máa wo ló máa san padà fún mi mo ní kò ní ìdùnnà ṣebí kan tí n bá ní òun náà ló ní. ìwọ ọmọdé yìí ọmọdé máa ń ṣí ẹ èmi má dẹ̀ ń wí tèmi wọ́n máa lábúrò bàbá mi sọ fún mi ó wí fún mi tó ẹnu ni ò máa ká mi ó ta lé torí ọkọ ẹ fẹ́ ṣe business owó tó wà lákàntẹ ò wá tó ó wá lọ ta odidi ilé fún ọkọ ẹ tó jẹ́ bí ọmọ ìyá ẹ àbọmọ bàbá ẹ àbí ọ̀rọ̀ ọkùnrin ẹ̀dùnà nígbà tó fẹ́ gbé gbèsè yẹn kí ló tó sọ fún mi bàbá tó bí ẹ tó jẹ̀gbọ́n fún mi mo sọ fún ẹ lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ mo dá mi ò ṣe kankan lẹ́yìn mi rí tó máa ṣe nǹkan wá jẹ́ kí n gbọ́ ká tó wá sọ̀wọ́ ọmọ tán bí nínú wá lọ ta odidi ilé torí ọkùnrin àbí ọkọ ẹ fẹ́ ṣe business wá lọ ta odidi ilé ìwọ ọmọdé yìí dùnà kí ni problem ẹ̀ náà ó lọ máa ṣe ẹ lábọ́kọ kú àbí kí ló dẹ̀ dé ó tún fẹ́ dá padà fún ẹ ìwọ ló ní kó má wọrí o ìwọ ló ní kó má lè dá padà o ó dẹ̀ ń sọ ń dùn lẹ́nu ẹ̀ ọlọ́run ní jẹ́ kó regret wà ní mo sọ ṣá gbà bẹ́ẹ̀ ọjọ́ kan ń bọ̀ tó wá rò pé àbúrò dádì mi dẹ̀ sọ ẹnu òde ká mi ọkùnrin pẹ́kú tó máa ń rógun ológun àwọn àdẹ́bì tí ara sí wọn ojú wọn mú sí ni wà lọ ta lé ó ti dà iṣẹ́ ibi tó tiẹ̀ bá dé ìgan ó dà tó bá ń wẹ̀ gbogbo ilé tó kù pátá ṣùgbọ́n rántí tí bọ̀dá mi ò bá fi ogún kankan lẹ̀ wọn ò ní rí nǹkan dé bá. tó o bá bí ọmọ kí wọn náà lè rí nǹkan filẹ̀ nǹkan filẹ̀ fún wọn ló fẹ́ máa tà yìí torí ọkùnrin rò ó dáadáa òrò lẹ́ẹ̀mejì lùdè. ó dà. nígbà ẹ̀kọ́ ó má di pé òòṣà tó ti ń gbẹ̀gbẹ́ ìjọ pẹ́pẹ́yẹ lóbi tí ó mọ gbẹ̀gbẹ́ èdè. ibi tó bá ní là bá kí wọ́n jú. àmọ́ gbogbo òkìlọ̀ ní ẹ̀bá sí ìṣẹ́jú àyà mi fún yín. ibi tá a lọ jìn ọdún jìn kì í ṣe wákàtí mẹ́ta la máa fi débẹ̀. ní bí ẹ̀mí ìlú mi ló fàjò. ó dìgbà. ẹ wo ṣé ìjọ tábìlì ó tọ̀ wọ́n fi gbé ṣùgbọ́n èmi ló sọ bẹ́ẹ̀. òfin tó ló ṣẹlẹ̀ ó lórí kọ́ńtà inú òkú bàbá wa. yàgà bèrè ní kó máa dà yín lọ sọ́run ẹ̀yà gbẹ̀m. gbogbo ẹnikẹ́ni tí o bá ṣiṣẹ́ fún wọ́n tẹ́wọ́ béèrè owó lọ́wọ́ wọn. ẹ ṣe. àmọ́ tó bá jẹ́ pé torí owó tó wá ń wò nílẹ̀ yìí ló ṣe ń sọ gbogbo sórí tó ń sọ yìí òun tara ẹ̀jẹ̀ ni o. nǹkan tó kàn ní tìmẹ́lì máa ń lọ́wọ́ sọ̀rọ̀ nípa èyí ṣé súnmọ́ kì í ṣọmọ ìyá yín mọ́ ni ṣé wọ́n ń ṣọmọ ìyá yín mọ́ ni. arúgbó apò ìlóòdì tí a ní ìlú òjò arúgbó orúkọ tá a kó fá nínú orúkọ tá a kó sọ̀dọ̀ òtí tí a ní ìlú òjò orúkọ bá àpá àwọn àgbà ní àgbàlagbà. níṣòro gan-an èmi ò níṣòro ṣẹ́rí ìtòbí lẹ́yìn kò sẹ́ni tí ó lè dé bá àdánwò lásán ni. wèrè ni mò ń wá káàkiri. wèrè lẹni tó ń wá mo wá mú wọn bọ̀ lọ́dọ̀ mi. àlàáfíà fún yín o. àlàáfíà fẹ́ tó ń bọ̀. ìṣòro tó jókòó tì yẹn ọmọ ṣì ni nígbà tí dáàdi ẹ bá dé a mọ̀ wípé òun níṣòro. ṣé gbogbo obìnrin tí wọ́n bá ti rí pátá láyé yìí ló gbọ́dọ̀ sábàlẹ̀ ni ibo ló fẹ́ fi lára sí. yàrá báwo. tẹ̀tí plan wedding already. mi ì mọ̀ sá. ó dáa fún mi nǹkan. who is fún mi mi ò mọ̀ fún mi kankan sá. fún mi ó mọ̀ fún mi.
ṣé ìwọ náà mọ̀ pé ó dùn lọ́mọbìnrin ni àbí ò rí bí dúdú ẹ̀ ṣe ń dán máa wo throughout the whole world bí gbogbo àgbáyé ṣe tó yẹn ní tí rẹ̀ tó ìyá tó bí mi lọ́mọ máa gbọ́ this should be the first time tí màá rí ọmọbìnrin tí ó dàgbà púpọ̀ tó máa bá mọ̀ sí mi compete ṣé ti bó ṣe dúdú ni kí n sọ ni àbí ti irun tó ṣe sórí tó dàbí tàwọn Chinese súnmọ́ mi náà. kí ni ẹni sùúrù jàre. lónà kí ló ń ṣe látara ọ̀nà mo lè ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ti ń sọ̀rọ̀ tútù fún ẹgbẹ́ kí nìkan bí mo ṣe ń sọ sí ẹ ò ti ẹ̀wọ̀n rárá kí ló dé kí mo ṣe fún ẹ ṣó mo ń tẹ́lẹ̀ àbí mo ṣe ẹ ti tẹ́lẹ̀ mo láìkẹ́ ní bí. ẹni sùúrù àmọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ṣẹ̀ṣẹ̀ mọ́ra lẹ́nu ni ẹ tí mọ̀ mí náà ti mọ̀ ẹ́ bóyá kúdàyà nìyí mi mọ̀ bóyá ọ̀rọ̀ ọ̀nù gilè mi náà ẹ mọ̀ àti pé iná èsì ò ń jóyàn lẹ́ẹ̀mejì. àkúdàyà tí o bá tẹ̀ jókòó èmi lájẹsára wá gbọ́ àkúdàyà tí wọ́n wá sọ yẹn ṣé bí mo ṣe dúró ẹ̀ mo jọ àkúdàyà lójú ẹ̀. wọ́n kọ́ sórí. wá gbọ́ òpó òwe kan lẹ́ẹ̀kan sọ pé inú ìsìsì òkè ń jóyàn lẹ́ẹ̀mejì ṣé o mọ̀ pé ọ̀run tó pa òwe ọ̀run náà ló tún sọ pé bí ọba pẹ́ lórí mi èṣìkéṣì gbọ́dọ̀ báyọ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ ká tètè ṣe pàtàkì ṣe ká gbàgbé owó kí ni ìyá àní mo nídìí ọmọ tó láti fún mi lọ́mọ náà àbí mo dẹ̀ ṣe ń wọ ẹ̀mú rí kó mọ́ pọ̀ lára ẹ̀ jọ. ọ̀rọ̀ ńlá mà rèé báwo wọn láti wá ṣe tá a fi jẹ̀bi ohun tá a ní fẹ́mi kan tó lóun fẹ́ lẹ́nu tó lóun wá kiri àbí kí n gbé fún ni ṣé kò sì ní fúnra wọ́n gbé fún jàre bẹ́ẹ̀ nìkan bá da fánù ẹnìkan ní oko. bíbí kí ló tún ń rò òkè òun rò pé bóyá kò ṣe àlùkò máa ṣe ṣọlá tó bá ṣe ìwọ̀n ìwà bí ẹ ṣọlá olùyẹ ká wákàtí lè sáré ṣe ọ̀gá máa ṣe. ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ fún wa ní ṣé kí n bọ̀ ẹ̀ṣẹ̀ ń bọ̀ fún wa. My dear, bó ṣe ń lọ ìjọ tó bá dẹ̀ ọ́ má fojú mi sọ́nà tó bá ti ń láǹgbà kó pè mí kó jẹ́ kí n pọ̀ sí dọ́rùn tó tòrò náà ṣé ọkùnrin ẹ̀ lọ́kàn ní máa wọ̀. kò sí problem náà ìwọ náà kúkú mọ̀ pé bí mo ṣe ń lọ ìgbọ̀n mo ti ń miss already má wọrí bí má ṣe ń dọ̀rùn báyìí máa pẹ́ máa sọ fún mi pé mo ti dọ̀rùn láyà tàlàfíà my dear jọ ṣé o gbàgbé 5 million naira tó kù yìí jọ nítorí Ọlọ́run because ṣorí mo ti calculate owó tí mo fẹ́ fi ṣe business ni ó fi jẹ́ 10 million naira and tí owó yóò bá dẹ̀ fi lè lọ kú 10 million naira ó máa kọ̀ dàbí ní pé èèyàn kàn ń ṣe business bá ṣá o kò yẹ ìjọ nítorí Ọlọ́run mo gbà lábẹ́rẹ́ ẹgbẹ́ Ọlọ́run àfọlọ́kùn àtàgbára tí wàá fi bá mi get 5 tó kù ṣùgbọ́n so I'm listening. Ìsọ́nà ẹ jẹ́ kí wọ́n lọ drop ẹ̀. Irọ́ má ṣe yọnu máa wọ jẹ́ kí n drive ara má tún jẹ́ kí n fi yẹn wà lẹ́sìn tó wáyé díẹ̀. ọmọ ìdá Súlíà. Ẹ̀gbọ́n bàbá mi bíbá mi. Wọ́n á rí èrè tẹ̀lé wọn jọ. ẹ dẹ́kun tó ní mo lè dá àbí ẹ bá yọ kíní ẹ bá yọ kíní orí kìíní ọ̀pọ̀ àlọ́gbà ni. mo jẹ́ oúnjẹ oúnjẹ dáhùn wọ́n ti pẹ́ jà rẹ̀. gbogbo nǹkan ti ìgbéra ṣá.
Johnny, àní. Ṣó tó ń sìn mo sọ fún kó jẹ́ ká wọ nílé lọ ó jẹ́ ká wọ nílé lọ òun lójú ń tiẹ̀ láti bá mi sọ̀rọ̀ yẹn. ìmọ̀ bó ṣe máa tèkè ẹ̀ ni. ó dé bá mi sọ̀rọ̀ náà èmi ò láì gbogbo. mo miss. ó miss kí ni náà. ó dẹ̀ kí mo ti lóyún. olóyún olóyún fine tell me something jẹ́ kó yé mi dáadáa ó ṣe kí ni fún mi èmi dẹ̀ mo ní praise the Lord praise the Lord ọlọ́run máa ṣe o ọlọ́run máa ṣe o ṣé pé èmi náà máa di ọlọ́mọ láyé ó ní oyún fún mi ṣé nǹkan tó wá bẹ̀ lẹ́rù nìyẹn láti sọ fún mi ó mọ̀ bí mi ṣe máa ṣe kí ni bí màá yé tẹ́kẹ̀ ó rò bí èmi mo jọ wọn wọ́ṣìwé yẹn ni that's my baby now kí ni nǹkan tí o rò pé a lè fi celebrate oyún. kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ deserve. nǹkan tó deserve nǹkan tí wọ́n deserve wàláì o deserve hotel o deserve kí n gbé wá síbi rárá o bá ti sọ fún mi tẹ́lẹ̀ náà ṣé nǹkan tí o hide fún mi láti jẹ́ ẹlẹ́lẹ́ fine now o mọ nǹkan tí màá ṣe fún ẹ o máa lọ ṣe nice shopping fún ẹ kò yẹ nísinsìnyí a máa kúrò níbi àdèmọ̀ máa lọ síbẹ̀ bye 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 back here. I'm fine. Kí ló dé ohun tó ọ̀yọ́ bí sí mọ̀lẹ́bí kankan náà? Kí ló dé tó jìnnà sí mọ̀lẹ́bí? Tó wá yọjú sẹ́nì kankan láti ẹjọ́ yìí ṣé ọkàn èèyàn fà wọn ni àbọ̀kàn tiẹ̀ ìfà àyàn lóru ni àbí ìgbàdọ́kàn tiẹ̀ ń fà wá kéde wọ́n wáyé kí ló dé kí ni bá ṣẹlẹ̀ tó lè yọjú sẹ́nì kankan nù wa tiẹ̀ jẹ́ àfihàn lẹ́nu mo ní gbólóhùn kan méjì kan tí mo fẹ́ bí ọ́.